mo ní kí n fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ wà pẹ̀lú wa níjẹta ní orí page Ọba Solomon lórí ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé láàrin àwa àti àwọn ọmọ kékeré akéwú tọrọ jẹ yẹn. Mo sọ fún yín pé àwọn ọmọ yẹn ò ní mọ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn bàbá wọn nínú ẹ̀sìn ni a dárúkọ. Mo dẹ̀ mọ̀ wípé wọn ò lè jáde torí pé wọ́n mọ̀ wípé òdodo là ń sọ. Ẹ rí wípé obìnrin àárín wa péré ló sì ń béèrè. Ìbéèrè tí ìyá wa dẹ̀ kó wá ìbéèrè 5 péré ni. Ìbéèrè ẹyọ kan a ò yanjú ẹ̀ fún bí wákàtí 2. Ẹ̀yin èèyàn wa, ẹ̀sìn Islam irọ́ lásán ni. Mo tún wá ń fi àkókò yìí pé gbogbo àwọn àfáà àgbààgbà yẹn ṣe jáde tó bá jẹ́ pé irọ́ là ń sọ. Ẹ ò ṣe máa mú nínú àwọn fídíòs wa kẹ́ máa reply ẹ kẹ́ máa sọ pé irọ́ là ń sọ. Ẹ̀yin èèyàn wa wọn ò tó bẹ́ẹ̀, wọn ò lè ṣe bẹ́ẹ̀. Torí wípé òdodo là ń sọ. Ṣé rí Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Quran tẹ́ rí gbogbo ọ̀rọ̀ tó wà níbí ọ̀rọ̀ ẹnu Muhammadu ni. Muhammadu sọ pé, Jubril sọ pé, Allah sọ pé. Allah fúnra ara ẹ̀ èrè lásán ni, èrè ṣìgìdì tí wọ́n fi ọwọ́ mọ. Ó wá ní ọwọ́ ọ̀tún méjì, òun Allah kò lè sọ̀rọ̀. Déítì àwọn Lárúbáwá ni. Bó ṣe wà yẹn ó lẹ́jú só lọ. Allah ò lè ṣe nǹkan kan. Mo rí gbogbo èpè táwọn àfáànṣẹ́ tó ń gbé fọ́tò mi tó ń sọ pé lànà tù láyé alẹ́ ìmọ̀kàn rẹ́rìn ní pé òfúùtù fẹ́tẹ̀ àṣà tí ò ní kan ẹ̀kan ń dààmúra yín ni. Ẹ̀yin lẹ́yìn rò pé bóyá òdodo ló wà nù kínní. Ẹ̀yin yan wa irọ́ lásán ni. Bó ṣe wà yìí irọ́ lásán, òfúùtù fẹ́tẹ̀ àṣà tí ò ní kan òun ni. Ìtàn Ìjàpá àti Yánrinbo ló wà ń bẹ́ẹ̀. Torí wípé ẹ ń ka kíní ní èdè Lárúbáwá òun lẹ ò fi mọ̀. Ẹ lọ kà ní èdè tẹ́ gbọ́yé tó bá yẹ pé èdè Gẹ̀ẹ́sì ló gbọ́yé tàbí èdè Yorùbá wọ́ lọ kà wá rí wípé irọ́ lásán ló wà ń bẹ̀. A fẹ́ ka Quran jọ yẹn ẹ rí pé a ò lè ka Quran púpọ̀. Àwọn ọmọ yẹn mọ̀ nǹkan tó ń ṣe, ọmọ kékeré ni wọ́n ò mọ̀ nǹkan kan. Nínú Islam ẹ lè fẹ́ ọmọ kékeré, ọmọ ọdún 6, ọmọ ọdún 5, ọmọ ọdún 7, 8 kẹ́ẹ̀dẹ̀ máa bá sùn. Nínú Islam ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ó lè fẹ́ra wọn. Nínú Islam bàbá lè fẹ́ ọmọ ẹ̀. Ṣé rí gbogbo nǹkan tá à ń sọ yìí nǹkan tá ọ̀rọ̀ pẹ̀lẹ́rì ni. Torí tá a bá sọ ọ̀rọ̀ wa tá a bá fún yín lẹ́rìí kò sẹ́rìí tẹ́yìn fẹ́ fi fún wa pé kò rí bẹ́ẹ̀, kò sí. Ẹ̀yin èèyàn wa irọ́ lásán ni ẹ̀sìn Islam. Mo wá tún fi dá yín lójú, mo dẹ̀ tún búra fún yín pé ẹ̀sìn Islam irọ́ lásán ni. Àwọn ọkàn ìgbéyàwó tó bá ń rò pé bóyá lórí péjì wa à ń ṣì yín lọ́nà, a ò ṣì yín lọ́nà. Ẹ̀sìn Islam yìí wọ́n mú wá lákàn wá fi bayé wa jẹ́ ni, wọ́n fẹ́ fi gbalẹ̀ wa ni. Àwọn Fúlàní ló ń lo ẹ̀sìn yìí, wọ́n fẹ́ fi rápálá. Àtijọ́ tí wọ́n ti pàdánù ní 1840 òun ni wọ́n ti ń dá bí ọgbọ́n dín sá sí abẹ́ ẹ̀sìn yìí. Wọ́n fẹ́ lo ẹ̀sìn yìí kí wọ́n gba agbára lọ́wọ́ ìran Yorùbá. Ló fi jẹ́ pé tẹ́ bá wo ẹ̀sìn yìí gbogbo nǹkan ilẹ̀ Yorùbá ló máa tako. Ó máa tako àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ó máa tako èdè Yorùbá. Ó máa tako orúkọ Yorùbá. Ó máa tako Ọlọ́run Olódùmarè ilẹ̀ Yorùbá. Torí pé Allah tó ń sọ̀rọ̀ níbí, Allah tí ó sọ pé ń sọ̀rọ̀ nínú ìwé yìí kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Allah ó lẹ́sìn. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Allah ó ní kèfèrí. Ọlọ́run Olódùmarè ò ní kèfèrí. Allah òkùnkùn bírímù ni. Ọlọ́run Olódùmarè ìmọ́lẹ̀ ni. Allah ó nílé. Ọlọ́run Olódùmarè ò nílé, ibi gbogbo ló wà. Ẹ̀yin èèyàn wa ìkórìíra ni Allah. Ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Irọ́ lásán òun ni ẹ̀sìn Islam. Àfáà tó bá sọ fún yín pé ogun nǹkan tí mo sọ ìpérọ́ ni pa Allah náà ni Ọlọ́run Olódùmarè. Ẹ sọ fún pé kó lọ búra fún yín nídìí Ṣàngó. Wọn ò bí dá. Ṣàngó Ògún wọn lágbára jà láàlọ́. Bó ti lè jẹ́ pé déítì bí Ògún Ṣàngó bẹ́ẹ̀ náà ni Allah bá ṣe ń bẹ́ ajá fógún ló ń pa àgbò fún Allah. Ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ má sùn. Èdè Yorùbá nìkan la lè fi bọ Ògún. Èdè Yorùbá nìkan la lè fi bọ Ṣàngó. Èdè Lárúbáwá nìkan lè fi bọ Allah. Irọ́ lásán ni Olúwa ilé Kàbá ni Allah. Kò lágbára kankan. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Olúwa ilé Kàbá ni. Ìwọ tó bá wá ń bẹ̀rù má bẹ̀rù. Irọ́ lásán ni ẹ̀sìn Islam. Kò sí náà kankan bí kankan, kò sálùjọ nínú kankan bí kankan. Ayé kankan ò parẹ́, wọ́n kàn wá parọ́ fún wa ni.
wọ́n fẹ́ fi ọ̀run gba ayé lọ́wọ́ wa ni. Ọgbọ́n àti gbalẹ̀ wa ni wọ́n ń dá àwọn Fúlàní ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí. Ìwọ tó bá jẹ́ ògidì ọmọ ọkọ ọmọ Oòduà, jí má sùn. Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè. Olúwa ilé Kaaba ni mo sọ yìí mo dúró. Ó dìgbà. This is Oòduà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.